lórí ẹ̀sìn Ìlọrin tá a ti ń bá bọ̀, ẹ̀sìn Ìlọrin apá kejì. Mo sọ fún yín pé series by series ni, kì í sọ̀rọ̀ tí ẹ lè sọ tán lẹ́ẹ̀kan náà. ẹ̀sìn Ìlọrin series 2 bí wọ́n ṣe gbé mi wọ́n á jí mi gbé láti Ìbàdàn tán fi lọ tì mí mọ́lé nílọrin ti apá kejì. Wọ́n pe odò yìí ní odò Yemọja. Ìlọrin jẹ́ ìlú kan táyé pé wọ́n ti fi ìlú gbàbùkù rẹ̀ tipẹ́. Ìfẹ̀rúgbàbùkù yìí ló ń ṣe ìlú Ìlọrin débi pé Ìlọrin ti mọ̀ pé tí àwọn bá fi lè gba àwọn oníṣẹ̀ṣe láyè kó oníṣẹ̀ṣe ó pọ̀, kò sígbà tí wọn ò ní gbadé lórí ọba àwọn. Kò dàrú mìíràn pé ilẹ̀ Yorùbá kọ́ nìlọrin, ilẹ̀ Yorùbá ni. Torí àwọn ọmọ Ìlọrin gan olórí kúkú ló pọ̀ jù nú wọn. Kí ẹ ṣe gbogbo wọn náà o, bọ́ olórí kúkú ti pọ̀ mí rí ni. Ẹ ti wá sọ fún mi pé ẹ̀yin o 27 charges gbogbo ẹ̀yin tẹ́sán ẹ̀ ní soríire. Wọ́n sùn mí bí iṣu, wọ́n torí mi bọlẹ̀, wọ́n sì gbé mi dèmí lọ́wọ́, dèmí sẹ́kẹsẹ̀kẹ̀ lọ́wọ́, dèmí sẹ́kẹsẹ̀kẹ̀ lẹ́sẹ̀. Nígbà tí yìnbọn láìsẹ́ tó wọ wèrè wípé ẹ sá so dáadáa kọ́ mọ́ bá a jà. Tí mo sọ pé bá a ti ń bọ̀ nínú ọkọ̀ náà ti ń pè hello àbá kìnìkan àti gbé o gbà ọ̀làwọ̀ gbà wálé adúláyé wọ́n celebrate. Tágbé mi débẹ̀ wọ́n kọ́ lọ tì mí mọ́bì kan, èmi òkú kọ́ tọ́lọ́pàá wọn bí àdìfi sọ bí àdìfi sọ láì ní ìmọ̀ bí wọ́n kọ́ gbé mi dé wọ́n tì mọ́ bẹ̀ látà tì mọ́ bẹ̀ bí wọ́n tì mọ́ bẹ̀ yìí tí ìlú sọ́jú méjì wọ́n máa mú mi jáde iwájú police station ti kún bẹ́ẹ̀ làwọn afáwọn wọn wọlé ọmọ ni bẹ́ẹ̀ wọ́n ya fọ́tò wọ́n ṣẹlẹ̀ ókè dáwọn àtàwọn òpònú ọmọ wọn tán nílùú èbó náà ẹ ti gbé alhamdulillah ẹ ti gbé tààlọ́ alhamdulillah bẹ́ẹ̀ wọ́n ṣẹlẹ̀ alhamdulillah lórí pé ẹ̀rọ burúkú wọn ni alhamdulillah bẹ́ẹ̀ làwọn afáwọn wọn bá kàtìkàtì ó yẹ kí wọ́n jáde bọ́n ṣe mú mi wọlé náà mú mi jáde wọ́n mú mi wọlé náà mú mi jáde bẹ́ẹ̀ olórí ọlọ́pàá náà tó náà sáré gẹ̀tìgẹ̀tì ìyá wa èyí tẹ́ ẹjọ́ bìn mo fi sọ pé àti lọ́rin tẹ́ ẹ̀ bá wá gbé lọ́rin tán ẹ tó tún gbé bẹ́ẹ̀ náà wọ́n ti kórìí bú tiwọn bá ẹ tó gbénú lọ́rin tí èso ọmọ lọ́rin tá pé bóyá kò wá iṣẹ́ mẹ́rin wọ́n ti kórìí bú tiwọn bá olórí ọlọ́pàá náà gidigidi ọmọ ẹ̀dá ṣọmọ ẹni lálẹ́ ni o tilẹ̀ ti ṣú gbogbo ẹnikẹ́ni tó ṣíwọ́ lu ẹnu ara yìí tí ó fi jáde láyé kò ní rí ọ̀nà tó ní ìní kíta ní kọ́mọ̀dá ó sáré wá ní ìrọ̀ ẹ má ti mọ́ sẹ́pẹ̀sẹ̀ yẹn ẹ má ti ó lè lọ disappear ẹ má ti mọ́ sẹ́pẹ̀sẹ̀ yẹn ọ̀yá nínú sẹ́pẹ̀sẹ̀ tó tí mi sí yẹn akọ́p sí wà lọ́wọ́ ó wà lẹ́sẹ̀ ẹ má ti mọ́ sẹ́pẹ̀sẹ̀ yẹn ẹ má ti mọ́ sẹ́pẹ̀sẹ̀ yẹn ọ̀yá mú jáde wọ́n ṣe mú jáde wọ́n á lọ ti mọ́ ibi táwọn èrò rò pọ̀ wọ́n wá so mí lọ́wọ́ méjèèjì sẹ́pẹ̀sẹ̀ lọ́wọ́ méjèèjì wọ́n wá so ẹsẹ̀ ọ̀tún yìí wọ́n wá so mọ́ ti ọmọ ọ̀daràn kan àti àwọn àáfàá yẹn tí ogun bá ti kúrò àwọn jọ wọ́n mọ̀ sọ fún gbogbo ayé pé ọmọ yìí ó bá àwọn àbáwá láti gbé ṣùgbọ́n lójú tèmi àbẹ́ nígbà tó má dé wọ́n mọ̀ sọ pé ọmọ tó ti kúrò nínú ṣùgbọ́n lójú gbogbo ayé wọn fẹ́ ká ẹ mọ̀ pé kúrò làwọn ń jà fún gbogbo àti tí mo fi wà ń bẹ̀ ẹnì kẹ́kẹ́ ò sọ́rí pé tó ti pọ̀ mi bọ́ọ̀mù àbá wa láti wá tìmọ́lé kò sẹ́ tó sọ́rí láti fẹ́ dídùn ìyà fún mi tọ́mọ̀ gbọ́ pé ọmọ tó ti kúrò nínú kúrò aláwọ̀ àgbà ìwọ ọmọ yìí ó ti kíníkà yìí ká mọ́ fọ̀rọ̀ gùn. Ó dijọ́ kejì Commissioner of Police and Afọkùtagídí Fáwọsà Ọlọ́run kí ẹ̀ pé ìkẹsẹ́ kọ́ mú wá nù wọ́n ti wá wò pé ọ̀nà wo la lè gbà torí eléyìí ó lè fẹ́ bọ́ ń bẹ̀ wọ́n ti wá gbé charges mi single charges àfà Òkútagídí Fáwọsà Ọlọ́run. Àwọn tí mo sọ pé wọ́n tún gbé ẹ lọ sí another court ni o wọ́n ṣe lo magistrate ni wọ́n lo bá area court wọ́n tún gbé ẹ lọ sí another court ṣe pé ọ̀nà ọlọ́mọ yóò ní gbà bọ̀ ń bẹ̀ náà kò yẹ kò mẹ́yọ̀ bọ̀ ń bẹ̀. wọ́n ṣe mọ̀ ẹ̀sọ́ pé wọ́n lọ wo fídíò wọ́n lọ wo àwọn fídíò tàbí sẹ́yìn pé ta ló tún bú ok lẹ́yìn ẹ̀ wọ́n tó lọ gbé Sheikh Labib Fáwọsà Ọlọ́run wọ́n wá rí pa tí lọ́kọ́ọ̀tù ọmọ yóò gbúdọ̀ bọ́sẹ̀ wọ́n tó lọ gbé Àlíàgàn Fáwọsà Ọlọ́run ipò ọmọ sùkúrà mi tí fẹ́ jump síwájú ni o but ògbọ́n wù mí kí n sọ gbó charges tí wọ́n gbé dúrà torí lẹ́yìn gan US imam
àti ẹlẹ́kẹ̀jẹ̀gẹ̀dẹ̀ Alifulani àwọn náà tún padà gbé mi dìde torí bí ìṣe ní bọ́ bí nìdá ó ṣe bá mi ni òun ló jẹ wọ́n lógún pé ọmọ tí kò nífẹ̀ẹ́ Islam yìí bí nìdá ó ṣe bá nígbà wọ́n gbé mi délé ẹjọ́ ẹ̀yìn níwájú Magistrate Mohammed èrò mọ́ pọ̀ o ní tí wọ́n fi mọ̀ pé tí mo fi kódà tẹ́ ìdòrú nínú sẹ́ẹ̀lì ọlọ́pàá tí mo wà àwọn àfáà kan wá jókòó síbẹ̀ di arọ́jọ́ kejì lórí pẹ́fẹ́ bàtọ̀mọ́ ọlọ́mọ jẹ́ tí wọ́n gbé mi jáde báyìí èrò nílọrin o bí èrò mọ́kà mo sì convoy tẹ̀lé mi ni bẹ́ẹ̀ ni èrò lọ́tún lójú títì èrò lọ sí ọmọ yẹn ni àlìyá wọn sàn pariwo ìlú ṣe máa ń dìdìrín tó báyìí adájọ́ wa sọ pé ó ní ẹ̀sùn tí wọ́n gbé mi fún yìí ó lẹ́sùn ó ní ó yẹ kó fún mi ní bẹ́ẹ̀lì báyìí ni ìyẹn Magistrate Mohammed ó lẹ́sùn tó yẹ kó fún mi ní bẹ́ẹ̀lì báyìí ni ó ní ṣùgbọ́n fún èrò bó ṣe pọ̀ ó ní tóun bá ilé fún mi bẹ́ẹ̀lì ó ní wọ́n ní jẹ́ ń délé o ó ṣe ó ní bẹ́ẹ̀ kó mọ yín mílẹ̀ kan náà ní gbogbo àwọn èrò tó pọ̀ nílùú yìí ó ní wọ́n pa mí o ó ní kọ́lẹ̀ díẹ̀ yìí ó wá sọ pé kí wọ́n lọ jù mí sí ẹ̀wọ̀n lókè kúrá tí ó fi di ìgbẹ́jọ́ tí ń bọ̀ ní tó san òótọ́ ọ̀rọ̀ ni o èrò pọ̀ bíbà àsáwọn ọlọ́pàá àṣeyẹ kí n tún dúpẹ́ lọ́wọ́ wọn ni àṣeyẹ kí n dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá ni wọn ò fọwọ́ kàn mí ó lè lọ́lọ́pàá sí mi èrò tẹ̀lé wá láti kóòtù lókè kúrá ni o òkè kúrá prison lókè kúrá èrò tẹ̀lé wá láti kóòtù débẹ̀ ni o dé prison tán mú mi wọnú prison àwọn prison dẹ̀ ni wọ́n ti sọ wá ọ same sí mi ní ọwọ́ láti ọ̀hún bá kàn ìgbémi dé báyìí wọ́n kàn ju chase mi lẹ́sẹ̀ ní pẹ́ẹ́ gbogbo ẹ̀yin ẹlẹ́wọ̀n ẹgbẹ́ ẹ̀yin olórí ẹlẹ́wọ̀n ẹ̀yin wọ́dà tẹ́ fọwọ́ kan ara yìí ìnira lẹ́bàá jáde láyé wọ́n gbomi sáà ní bíríkótó àwọn wọ́dà wọ́n lọ bí 17 wọ́n wá yíká mi báyìí àwọn kan mú mọ́ lọ́wọ́ ọdún lè mú fèsì tẹ̀yìn ní ó gbà mí mo wá ń yí kiri nígbà tó yá mo wá dojú bolẹ̀ pé mo sì mọ̀ pé ìmọ̀ yín tẹ̀ ń gbà mí mo wá dojú bolẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́n ti pé wọ́n á bèrè ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ gbà mí náà sọ̀rọ̀ pé ìwọ Kùránì ní ẹ̀kẹ́kẹ́ ìgbà tó yá wọ́n ti àwọn náà ti padà discover pé mi ì gbọ́rọ̀ mọ́ ẹ̀jẹ̀ ti ń jáde létí mi ì gbọ́rọ̀ mọ́ dojú bolẹ̀ pẹ̀lú kinní lọ́wọ́ wọ́n á fi kùmọ̀ yẹn gbé mi dìde pò mo sọ pé mo fi Ifá búra ní ara àwọn wọ́dà èyí tó jóbi nínú wọn ó sì ń sunkún ẹ mọ̀ kí wọ́n tó lóye débi pé kéèyàn mọ́ sunkún fún yàn ibẹ̀ ni wọ́n ti yọ igun náà di fẹsẹ̀ àti gbogbo ọwọ́ tí ó gbára mi ti wú gbogbo ẹ ti lé gudugudu bó ti wú gudugudu bẹ́ẹ̀ báyìí láti ara pọ̀ tó wọ́n lu ẹsẹ̀ yẹn o wọ́n etí ò gbọ́dọ̀ mọ̀ bọ́tà ni wọ́n bèèrè ọwọ́ mi tán ní pé mi lè táwọn sí tán bèèrè ọwọ́ mi wọ́n ti wọ̀ pé àti rán mẹ́ẹ̀dóbì kan wọ́n wá wọ́ mi ẹ mọ̀ kí ọmọ bí wàá lè máa ń wọ́ nǹkan kan lẹ̀ torí iṣẹ́ mi tí mi lè dìde wọ́n wọ́ mi lémi tó yẹ kó lọ gbé sí awaiting trial èmi tó yẹ kó lọ gbé sí awaiting trial wọ́n wá wọ́ mi lọ síbẹ̀ yàrá kúkúrú kan ni ó dàbí àjálẹ̀ àwọn tó máa ti dájọ́ ọkú fún ni wọ́n máa ń kó síbẹ̀ yàrá kúkúrú kan èèyàn 5 ló wà ń bẹ̀ wọ́n gbé condemn ló mọ̀ pé ní prison condemn wípé ẹni yẹ lọ pa inú òkùnkùn tó ti ní rí nǹkan kan àwọn tó dájọ́ ọkú fún ni wọ́n kó síbẹ̀ lẹ́mi tẹ́ kí wọ́n láwọ̀ ti tayà níbi táwọn èèyàn gidi wà wọ́n lọ kó mi ti àwọn tó ti pààyàn àwọn tó ti jalè rí wọ́n wá wọ́ mi síbẹ̀ báyìí nínú òkùnkùn bírímù ṣé mi táyé pé wọ́n ti mi táyé pé ojú mi ò lè fẹ́ lajú mọ́ gan wọ́n sì tú mi bẹ́ẹ̀
tí mo máa ṣe fẹ́ lajú díẹ̀ báyìí mo sì ráwọn kan wọ́n ti wọ́ mi síbẹ̀ yẹn. Ẹ̀yin tẹ́ ẹ ti lù mí tán tẹ́ ẹ wọ́ mi wá ẹ tún wá ń sọ fún mi tẹ́ ẹ ń wọ́ mi lẹ̀ bí òkú màálù ẹ tún wá ń sọ fún àwọn tó wà bẹ́yẹn pé ẹ gbọ́dọ̀ ṣọ́ mi lálejò olóṣùkúra ni o. n tó jù mí nínú òkùnkùn ṣùgbọ́n ibi tán wọ́ mi sí náà mo fi Ifá búra mo fi tí ìjẹ́búra ibẹ̀ ni Ifá ti dé Ifá dé mo sì rí pé Ifá dé ibi onú òkùnkùn tó wọ́ mi sí yẹn bẹ́ẹ̀ mo sọ pé Ifá tó fún Ifá o Ifá dé o torí mo fi Ifá búra mo fẹ̀mí mi búra kíkiri yóò tó ṣẹlẹ̀. ní Olúawo Èjìgbò bàbá yẹn gbogbo tẹ́ ẹ bá wà àtọmọ yín àti ìran yín gbogbo ohun tó bá jáde lára yín ẹni fojú sunkún nǹkan wọn ò ní mọ̀ nígbà tó ń jáde láyé wọ́n pè mí ta lọ́lọ́ ìkẹ́fẹ́ ò ṣẹlẹ̀ o.